dá ètò yìí lẹ̀ fún àwọn Yorùbá ẹgbẹ́ mi bí àwọn ọmọ mi jáde mi brọ́dà mi àbúrò mi àǹtí mi àbúrò mi obìnrin anybody tó bá bá ti jẹ́ Yorùbá láti pé ká lè mọ̀ fi hàn ara wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè mọ̀ tẹ́wọ̀n fẹ́ kẹ́nìbọ̀dì ó mọ àwọn tí wọn ò dẹ̀ fẹ́ káwọn èèyàn tó bá wọn sí nǹkan tẹ́mi lè pè ẹ fún mi látọwọ́ yìí ẹ ti fi fáwọn èèyàn mi ṣẹ̀tàn stan ìdí nìyí tí mo fi dálẹ̀ pé ká lè mọ fi hẹ̀pù àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wa ń bí báyìí. ìgbọ́wọ̀ ṣá ẹ jẹ́ kí n wọlé ń bí kẹ́ ẹ pẹ́ bàbá àfojúsùn ẹlòmíì tó máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀ yín láwùjọ ìgbàgbé ẹlòmíì ìgbà tó máa gbọ́ pé Sunday gan-an ó dá àjọ kan tí kì í ṣe tìjọba kalẹ̀ èròǹgbà wọn ni pé àbó ní ọwọ́ kan òṣèlú nù fún àǹfààní àwọn tí wọ́n wò wá tó sì ń bọ̀ máa fẹ́ kẹ́ bá wà ìmọ̀ràn náà dáadáa àfojúsùn yín àti àgbékalẹ̀ yìí ìjọ ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú òṣèlú náà. mi ò dálẹ̀ torí ọ̀dọ́ mi ò rẹ́dí àti sálága káńsù débi pé mo mọ rẹ́ tiẹ̀ ní ìdúpọ̀ kankan náà sì ní tiẹ̀ tẹ̀lé ìdíje ọmọ ilẹ̀ tó ń tọ́lọ́ òun tó ní ìdíje láíláí àwọn mi lè dùn lọ́jọ́ ọ̀la ọ̀ èmi ní kọ̀ọ̀kan mo kàn dálẹ̀ ń dà pé okay now for example ìgbà tí mo fẹ́ ṣe ọ̀nà ń bíbà yín nìsín fúnra mi mo dọ̀dá bíbà ìdàbà mo wá ṣe ọ̀nà mo ṣe drainage fún àmì létí ìgbà mo ṣe street light síbẹ̀ láti bọ̀dẹ̀ ń rìnà àjọ ń lu ọ̀nà èmi ní tọ́gbọ́n ni mo ní mọ́tò ládùúgbò bíbà yín mi ò dálẹ̀ tó pé nǹkan kan èmi kàn dálẹ̀ fún àǹfààní pé tó anybody tó bá ń gbà gánà mo try ní community ibi tí mò ń gbé ẹ̀sọ́ understand tó ló bá fún yẹn lágbára èsì pé káàkiri àwọn janu kan pé tó bá ní nǹkan fi hàn àwọn èèyàn lọ́jọ́ káwọn tó bá ní ọlọ́run ní mi dékè rẹ̀ ní òye ọ̀ ọlọ́run ní mi dékè káwọn èèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tá a bá jẹun tá a yóò sì ẹ jẹ́ ká máa rántí àwọn tí ò tẹ̀ tí àwa jẹ mẹ́ta àárọ̀ ọ̀sán alẹ́ ẹ jẹ́ ká rántí tí ò ti jẹ nìkan tí ò ti jẹ ẹ̀kan lójúmọ́ ìdí lóru gbà tá a bá wà mọ̀ tán bá wà lóyè àtọ́ lóòótọ́ tá a fi wọ́n síbẹ̀ ìkan tá a bá ń rí kójọ síbẹ̀ wọ́n máa lè fáwọn èèyàn káàkiri ẹ wọ́n rò ìdẹ́mú lọ́wọ́ ẹ̀ ń sìn so ẹ rí i pé a ti ṣe ètò ìwé yẹn bí 20,000 mo ní kán lọ sí láti pé ká pọ̀ lọ fún àwọn iléèwé afẹ́fẹ́ láti inú ilé mi lẹ́ẹ̀kan tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ẹjọ́ lọ jó ta ọkọ̀ọ̀kọ́ jó nílé láyé òrì tó tó lè jó so àkọ́kọ́ kó ìwé yìí lọ káwọn skul wa nígbòho àwọn primary school tó wà ń bẹ̀ ìgbẹ́tì kì í sí Ìgbòho gbogbo Òkè Ògùn apá àwọn èèyàn inú àwọn èèyàn dẹ̀ máa dùn inú àwọn iléèwé ó dùn orúkọ wa náà máa wà bẹ́ẹ̀ àwa náà ń sèwọ̀n tá a lè ṣe kò sí current champion àbí kò sí live champion current champion náà ló wà ìgbà ara là á búra ẹnìkan ìbúṣẹ̀ ló ń gbá ẹ̀wọ̀n Yorùbá ló sọ bẹ́ẹ̀ orí kò mọ gbẹjọ ọmọ Yorùbá nù mí wọn máa ń dùn láti ẹgbẹ́ bínú inú mi máa ń dùn láti sọ jẹlẹ Yorùbá yẹn dáadáa bàbá mi ní ìgbà ara là á búra ẹnìkan ìbúṣẹ̀ ló ń nígbà ìgbà táwọn àmì tó bá dìgbà ká ló fi pẹ̀lẹ́ gbogbo tó ń sọ àná ti ṣe bẹ́ẹ̀ rí ṣe understand ìdí nìyí tá a fi múra torí pé gbogbo nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ṣe ń sè agbọ́dọ̀ mọ̀ ṣe ń sè yí pé àwa Yorùbá gbọ́dọ̀ di ẹyọ kan ẹni wá gbọ́dọ̀ kò nílẹ̀ Yorùbá yìí ká ṣe ra wa lọ́kàn èyí àti ń jẹ Yorùbá pọ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ mọ dódò pé ẹnìkan ẹ jẹ́ ká náà tẹ̀ mọ́ pírátìsì ìjọba ara wa. ṣé tẹ́ ẹ̀ sọ ni wípé àjọ yìí àwọn ọmọ Yorùbá nìkan ni wọ́n mọ̀ jẹ́ wà nínú ẹ̀ ìdásílẹ̀ bẹ̀ ṣe pé ká lè bá. ọmọ ní láti sòdodo fún yín bí mo ṣe dálẹ̀ Yorùbá nìkan ni wọ́n jẹ́ ń bẹ́ o. àǹfààní ọmọ Yorùbá nìkan. àǹfààní ọmọ Yorùbá nìkan ni foundation tèmi kò sáǹfààní Haúsá kankan àbẹ́ nìkan kan àǹfààní Yorùbá nìkan ni mo dálẹ̀ tí ó lè kan nìkan kan lẹ́yìn Yorùbá. kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀. ìdí ni pé àwọn tí ń jẹ lókè wọ́n ń yó àwọn ọmọ Yorùbá ẹbí ń pa wá àwọn tí mo dẹ̀ rí ní community mi léríà mi làwọn Yorùbá ẹgbẹ́ mi tí wàhálà bá dé Yorùbá ni mo fẹ́ rí tí ó dìde sí mi àwọn gbàgbé wọn sọ pé Yorùbá ìgbìjà ara wọn ẹ̀rọ ni Yorùbá ti ń gbìjà ara wọn báyìí. ṣé ká wá sọ wípé Oòduà Republic tẹ gbé níjó ní òun náà ló bí. òun ló bí eléyìí torí pé ibi tí mo ń lọ yẹn mo ní focus tó dájú àfojúsùn tó pàtàkì ń bẹ lórí nǹkan tí mo ń sọ nípa Oòduà Republic yẹn mi ì tí ì padà ń bẹ̀. ẹ ṣì wà lórí ẹ̀. wọ́n wà lórí ẹ̀ ó dìgbà tí ń bá délẹ̀ lé nígbà tí Moses ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ tí Ọlọ́run kó Mósè pé ó kó wọn jáde nílẹ̀ Egypt lọ́dọ̀ Fáráò ìjà tí ń jà àwọn ọmọ mi tó Ọlọ́run lé ó sí Fáráò láyà lé pé ó gbọ́dọ̀ gbà gbọ̀ngbà tó yá tọ́lọ́run ṣe tán tó dìde tó fẹ́ gbìjà ọmọ Ísírẹ́lì ó kó wọn yọ lọ́wọ́ ìjọba amúnisìn Ọlọ́run kó Yorùbá yọ ní ọjọ́ kan tí Yorùbá kan dédé yọ lójijì ọjọ́ bọ̀ lÓlúwa wí Yorùbá ó bọ́ lọ́wọ́ ìjọba amúnisìn láìpẹ́ láì dènà ìdí nìyí táwa Yorùbá fi gbọ́dọ̀ ṣera wa ní kí ni ọ̀gán ohun tá a bá ní káwọn fi ẹ̀pọ̀ ara wa káwọn gbọ́rọ̀ àwọn kan
gbogbo Yorùbá rẹ̀ kọ́ ló mọ ọkọ àwọn tábà ní pé àwọn àjọ rẹ̀ ní kọ́lá gbogbo Yorùbá kọ́ lọ́mọ ọkọ ẹ̀yìn kan láyà ní change bákan náà àdè láyà bákan náà ó ṣe rí nìyẹn tẹ́mi fi takú pé sẹ́ẹ̀ ojú mi ni ó ṣe tọ́lọ́wọ́ fi kó Yorùbá kúrò lóko. ẹ̀rù tá a wà ẹ̀yàn alẹ́ tí ẹ̀ ń wò wá lásìkò yìí tẹ́ bá wo ẹni tẹ́ ń wò lójú bọ́ọ̀mù yìí àti lórí ìkànnì tẹ́ tí ń wò yìí ẹ̀rí wípé bàbá wa Ìgbòho Òòṣà Sunday òun náà ni àjọ wà lórí ètò lọ́jọ́ tòní. Ìbéèrè kan tó kù tí màá tún gbé ó ní pé níbo ni àwọn owó yìí ò ti mọ̀ wá torí pé àti dá ìbò sílẹ̀ ó ṣe pàtó kékeré o lóòótọ́ àmọ̀ wípé ẹni tó nífọ̀n tó lé kan ní láwùjọ. ẹ sí mi rúbẹ bàbá Ọlọ́run ṣe tó fẹ́ sí kókó sí sí mi ẹgbẹ́ nu lè wẹ́n ọkọ̀ ṣèbí lè kan lójú èmi ò lérò bẹ Ọlọ́run tó wá ṣèbí báyìí tí nǹkan rí báyìí mélòó ló mọ fẹ́ kún lọ́wọ́ wà lẹ̀ mélòó ló fẹ́ kún Ọlọ́run tó ṣe mí bẹ́ẹ̀ tó wá dá ètò wá ní dẹ́tò kan lẹ̀ òun náà ni ó gbé. ó túmọ̀ sí wípé ó pọ̀ nílẹ̀ yẹn. Ọlọ́run tó dá tó ṣe ìmọ̀sí tó ṣe bí mo rí tí èsì pé ẹnìkankan tí èsì pé látọ̀dọ̀ ẹnìkankan ló ti wá ó wá látọ̀dọ̀ Ọlọ́run tó ní mímu ètò tí mo dálẹ̀ òun náà ni ó gbé Ọlọ́run tó lẹ́rù bàbá mi gbé àbẹ̀ ẹ̀mọ́ mi gbé Ọlọ́run tó lẹ́rù wá bá mi gbé Ọlọ́run tó lẹ́rù wá bá mi gbé fún ipò Ọlọ́run tó lẹ́rù ló lò sùká Ọlọ́run ló ní àdálẹ̀ nígbà tí mi àti ọmọ mi Kàsímì Elétù à ń bọ̀rọ̀ jomi tó rọrùn ó ní bàbá mo dá tèmi ilẹ̀ ìdálẹ̀ àwà lẹ́yìn yín Ọlọ́run bẹ pẹ̀lú yín Olúwa ń bẹ pẹ̀lú àwọn èèyàn tirẹ̀ Olúwa ọ̀dẹ̀ ní fi àwọn èèyàn tirẹ̀ lẹ̀ Ọlọ́run ní fi Yorùbá lẹ̀ so Ọlọ́run tó bá dálẹ̀ wà gbé ìbọ̀mọ́ mi. àmì èmi náà nígbàgbọ́ tábà ti wo àfojúsùn àti ìgbéléwọ̀n tí wọ́n fi ní ìlẹ́jọ́ mẹ́ta yìí a rí wípé wọ́n ti ní àfojúsùn pé nígbà tábà fi ní 2022 òǹkà àwọn tí iṣẹ́ òun ṣì tó bá wọn lè bí ẹ̀bẹ̀ ṣú Nàìjíríà yóò ti bọ́ sórí mílíọ̀nù lọ́nà ìgbà ó lé mẹ́fà 206 million. tó ṣe ó dúró pẹ̀lú. tí ó ṣe iṣẹ́ òun ṣe tó bá wọn lè bí ẹ̀bẹ̀ ṣú pẹ̀lú àjọ eléyìí tẹ̀ ṣàgbékalẹ̀ yìí ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ wípé àdínkù ó ti dé bá nígbà tí ilé iná tó bá gbìnà yá láìpẹ́ láìjẹ́. mọ̀mọ́ mi ẹ gbọ́ mi dáadáa ni. àgbọ́yé. èmi ò dá ilé ilẹ̀ fúnjọba kankan kí ló kà mí pẹ̀lú. ọ̀dọ̀ Yorùbá náà ara orílẹ̀-èdè Nàìjíríà lájọ wa. èmi tẹ́ ilẹ̀ fún àwọn Yorùbá wọn ni kí ló kà mí pẹ̀lú ìjọba òrì kan èmi ò dá kankan fúnjọba mo dálẹ̀ fún Yorùbá èyí dẹ́ nídìí kankan lọ́dọ̀ ìjọba kankan tó wọ́n fún mi kọ́ bá ń dá sí èmi ò nídìí kankan lọ́dọ̀ ìjọba kankan kí n tẹ̀lé wọlé ìjọba àbújọba ti rí èmi ò nídìí kankan lọ́dọ̀ ìjọba kankan mò ń bẹ lọ́run pé sẹ́ ohun tí mo dálẹ̀ ṣe àlùbáríkà pé adálẹ̀ níta pé àmọ̀ fi ẹ̀fọ́ ọmọ Yorùbá ẹlẹ́dàá ọmọ Yorùbá ọmọ ṣe bá sì mọ orí nǹkan táwọn fi mobilize àwọn tá a fẹ́ mọ ránṣẹ́ jáde lórí ẹ̀ èmi ò nídìí kankan lọ́dọ̀ ìjọba kankan mi ìjọba. ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn tó wá ń jẹ́ Àbújá bó. bàbá wa Ìgbòho ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn tó wá jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n ti ní ìmọ̀ kíkún nípa àjọ tẹ́ ṣàgbékalẹ̀ yìí kí sì ni ìbáṣepọ̀ eléyìí tí ó wà láàrin yín. nǹkan tí mo dálẹ̀ àwọn bàbá mi lẹ̀ Yorùbá kì í ṣe kí wọ́n ti mọ̀ sí èmi dálẹ̀ ń dà pé níbi tá a bá ti fojú sí pé nínú agbé òkè kan ò tí tó ń bẹ ẹ̀yàn mọ́ tẹ́ wà ní tẹ́ ṣàkóso ètò yẹn o ọ̀yẹ́ lọ ṣe dáadáa síbẹ̀ tá a dálẹ̀ fún mi kì í ṣe pé mo dálẹ̀ ń dà pé wọ́n yá ká mọ̀ lọ́ bá bàbá kan pé ẹ̀fọn àlówó lọ́wọ́ yìí ẹ̀yà wà lówó lọ́dọ̀ dálẹ̀ rà mo dálẹ̀ ń dà pé níjọ́ tí n bá ti jẹun tí ó ṣẹ́kù ní mo fi síbi àkáǹtì tá a bá wọ́n fún pé ẹ mọ lọ mú nǹkan fún àwọn èèyàn tó ń bá béèrè àwa ti yó báyìí náà nígbà tá a jẹba yẹn ajẹ́kùn ọ̀nà ẹ̀bà tó kù yẹn ẹ̀jẹ̀ ká fún àwọn náà tí ò ti jẹ́ mẹ́ mo tẹ̀lé lálẹ́ fún mi kì í ṣe pé mo dáńdà pé ká mọ lọ báyìí pé ẹ̀yà ló lọ ẹ̀ mo wá bí ẹ bá dẹ̀ lọ jókòó mi kan tó wá fún kọ̀ọ̀kan gbówó lórí ilé oúnjìbìtì. ẹ ti fi ẹsẹ̀ fún ìbọn. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ọ̀yà ti wà wíyà a ní lọ́ọ̀yà lórí ẹ̀ gbogbo nǹkan tó yẹ ká ní láti sìn ṣẹ̀gbọ́n àtàn so bẹ́ẹ̀ ni ká bá wá lọ jókòó ń kọ̀rọ̀ ẹni tó bá rí èmi bí mo tí wọ́n rí àmọ́ nísìnyí àwọn ẹ̀mọ́ máa lọ kí ẹ fún alówó látọ̀dọ̀ yìí mọ̀ ń pa ẹ̀. kọ́ńtà léyìí mo ti dákẹ́ ńlẹ̀ mo ti sọ fún àwọn tó sọ sí ọ̀pá ìdẹ́ fún bẹ́ẹ̀ ṣe wá mọ̀ pa ẹ̀ fún àǹfààní àwọn ará ilé kí wọ́n bá bọ́ sí ọwọ́ àwọn oníjìbìtì ẹ dárúkọ àjọ yìí tí kì í ṣe tìjọba lẹ́ẹ̀kan sí lẹ́kùnrẹ́rẹ́ kọ́ lè bá ní ìmọ̀ kíkún nípa irú àdúgbò jẹ. ká dárúkọ àjọ lẹ́kùnrẹ́rẹ́ orúkọ tí mo sọ ní Sunday Adéyẹmọ Ìgbòho Foundation. Sunday Adéyẹmọ Ìgbòho Foundation. lórí Facebook náà ojú ìlà Facebook bó ni àwọn èèyàn ṣe lè kàn sí yín kó tó di pẹ́ dáhùn ìbéèrè irú àwọn èèyàn wo gan ni wọ́n lóore ọ̀fẹ́ láti jẹ àǹfààní nínú ìpínlẹ̀ àṣọ àmọ́ pé ọmọ Yorùbá ni ẹ̀kọ́ àwọn tí wọ́n jẹ ọmọ Yorùbá pọ̀ àwọn bóyá ó pọ̀ ni o bóyá àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ni o. àkókò ni o àtẹ̀fọ́jú àwọn àkàndá ìta àwọn àkàndá ìta wà lọ wa
adẹ̀ mo ṣe tó lọ́run ra wà fún wọn mo tún wá sọ fáwọn kan pé tá bá ti dá ètò yìí lẹ̀ tán ẹni tí ibi tí ọ́fíìsì wa bá wà ẹ mọ̀ lọ́bẹ̀ ṣe tó understand àwọn kan náà ń bẹ tí ó jẹ́ pé àwọn là ń ṣètò owó skul wọn wọ́n jẹ́ àwọn kan ọlọ́run nínú mi ò ní ìdá tí wọ́n sọ fún yẹn láfẹ́fẹ́ àwọn yẹn náà mo sọ fún ọ́n sí pé tá bá ti bẹ̀rẹ̀ tó yìí nìsín àwọn onídàá tí wọ́n ẹni tó jẹ́ olórí wọn tó jẹ́ bíi jáma wọn tó máa ń gba owó wọn bá ti fẹ́ sanwó táàmù wọn tó máa ń gbà lọ́wọ́ ti bá sọ̀rọ̀ pé náà ẹni tá a bá fi ṣe olórí ètò ìlẹ́mọ̀ lọ rí kárí àlùwàlá ẹ̀mí á lè fi. bàbá wa Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ àwọn míì àwọn lórúkọ lórí Facebook pàápàá jùlọ lórí àwọn ìtàkùn ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ojú wo lẹ fi mọ olóògbé sẹ́yìn pàápàá jùlọ tó fi kún ẹ̀yin gangan a ń rí gbọ́ wípé àwọn kan ń lo orúkọ yín lórí Facebook ìjẹ́ ẹ̀yin lè ní ìdásílẹ̀ àwọn orúkọ òun àkọ́kọ́ ní àgbẹ̀ lásán ni. sẹ́rí wọ́n ya lónìí gbogbo àwọn tó ń kọ Sunday Igboho Facebook nípa àwọn Facebook mi ò mọ̀ ń pa ẹ̀. ẹ nímọ̀ nípa ẹ̀. mi ò tiẹ̀ sí ẹ lè lọ sórí Sunday Igboho Facebook mi ò mọ̀ ń pa ẹ̀. ṣé n tẹ̀sán ní bẹ́ẹ̀ ni ò sí ní Facebook rárá. ìyá mi dáadáa mi ò mọ̀ ń pa ẹ̀. gbogbo àwọn tó ń bẹ lórí Sunday Igboho Facebook mi ò mọ̀ ń pa ẹ̀. orúkọ tí mo ń jẹ lórí Facebook kì í ti ẹ̀kọ́ tí ẹ̀ jẹ́ mọ́gbò. kò jẹ́ mọ́gbò rárá. mi ò lè ní sọ torí orúkọ tí mo ń jẹ lórí Facebook tí ẹ̀ sí gbòó ń bẹ rárá. àmọ́ ṣé lè bá ìṣàgbégbá orí ìtàkùn Facebook. eléyìí máa wà lórí Facebook ó ti wà ń bẹ ọ̀rẹ́dì ó wà lórí Instagram. bó dẹ̀ ṣe wà lórúkọ náà ṣe wà. eléyìí confam ni tí wọ́n bá lọ sí ẹ̀dá rẹ̀ a máa fi kóòdù kẹsìtà máa fi jásẹ̀ wọn pé ẹ̀dá ẹ̀ lélẹ́yìí ẹ mọ̀ dá wọn lóhùn so fóònù nọ́mbà máa wà nọ́mbà tí ẹ rí yìí àwọn nọ́mbà tó wà bẹ́ẹ̀ ní tàwọn yìí eléyìí nìkan mo mọ̀ sí àwọn nọ́mbà tó wà lórí eléyìí nìkan ni mo mọ̀ sí nọ́mbà míì tó bá lọ tó ń jáde lórí lẹ́yìn nọ́mbà méjèèjì yìí jìbìtì ni ó lè ní mi ò mọ̀ ń pa yín mo mọ̀ ń pa yín ṣùgbọ́n nọ́mbà eléyìí 09036371643 number one number nìyẹn second 09036371643 seven lapalapa concern seven two a. wọ́n ṣe ní yóò tán ọtí ìtàn ó kù nìkan ró bẹ́ẹ̀ ni ẹ wà pẹ̀lú wa àwa náà aláyọ̀pá wà pẹ̀lú yín lónìí a ní sọ pé bí ìlú ṣe rí ẹ̀yìn rí dá sí bí nǹkan ṣe rí a mọ̀ wípé èèyàn takuntakun ni tẹ bá sì gbọ́rọ̀ Nàìjíríà ẹ mú tara kiri lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí. tẹ bá gbọ́rọ̀ Yorùbá kì í sọ̀rọ̀ Nàìjíríà tẹ bá gbọ́rọ̀ Yorùbá ẹ mọ̀ á tara. ó dá ètò ààbò wa nílẹ̀ Yorùbá bò ló ṣe rí ibẹ̀ ẹ̀gbọ́n pọ̀ sí pé àwọn ọmọ kan ní Katsina báyìí òǹkà wọn lọ bí yòó. ẹ mọ̀ sọ Katsina adé mọ̀ sọ̀rọ̀ bàtà Ìgbò ọmọ Yorùbá ẹ mọ̀ sọ̀rọ̀ Èkìtì ẹ mọ̀ sọ̀rọ̀ Oǹdó ẹ mọ̀ sọ̀rọ̀ Ọ̀ṣun ẹ mọ̀ sọ̀rọ̀ Ògùn ẹ mọ̀ sọ̀rọ̀ Ọ̀yọ́ state ẹ mọ̀ sọ̀rọ̀ Lagos ẹ mọ̀ sọ̀rọ̀ Katsina. ó dá ètò ààbò wa nílẹ̀ kóòtù jíire nílẹ̀ Yorùbá ọ̀nà àbáyọ wa níbi ìbò làṣẹ fẹ́ ṣe. à ń ṣe àwọn mítì kan lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan mọ̀ pé wọ́n lóòótọ́ wọn lè sí gbàgbà kẹsàn-án stan ààrẹ Ọ̀nà Kakanfò àwọn náà ń tó gbèsè Ìbàdàn náà àwọn náà ń tó gbèsè wọ́n ti bá olórí Oòduà wa sọ̀rọ̀ ní ìtọ́jọ́ gọ́ọ̀mù Oòduà lóòrè tó ní bàbá ọ̀gá Olúmọ àwọn náà ti ń ṣe àwọn gbèsè tó yẹ pé nǹkan máa change gan lórí ọ̀rọ̀ ààbò wa nílẹ̀ Ọ̀yọ́ tètè wá ń bí mo ti sọ lọ́wọ́ òní kẹsàn-án stan lórí àlàáfíà lẹ́wà so Ọlọ́run bá tó ń la ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀dẹ̀ ní dípò gbogbo Yorùbá lọ Ọlọ́run dáàbò bò wá àbò gbogbo burúkú tí ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì oníjẹ́ kó ṣẹlẹ̀ sílẹ̀ nìkan wa Ọlọ́run dáàbò bò Yorùbá gbogbo burúkú tí Yorùbá bá Ọlọ́run dáàbò bò láti Ọlọ́run. àdúrà lórí ilé ìtaṣẹ sí àkójáde bí ọmọ ọjọ́ mẹ́jọ àdúrà yín lórí ẹ̀ àti àdúrà mi lórí ẹ̀ ní pé gbogbo àwọn tí a bá ń náwó sí lórí gbogbo ẹnikẹ́ni tá a bá náwó rà ó jẹ́ 1,000 bá fún ìlú ọ̀nà tó ń la ẹ̀kọ́ náà kọ́fà àgbàdo àti ọdún 1,000 ó di bí 1 million lẹ́yìn ẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tá a bá fún wọn ní oúnjẹ ní ọmọ pa wọn lórí ẹgbẹ́ ẹ bá fún lórí ẹ̀ kọ́mọ̀ tó wà sí gbogbo ẹnikẹ́ni tá a bá kàn sí lórí ẹ̀ mọ̀ pé a lè dá tán o ọwọ́ wa ò sì lè ká everywhere wọ́n fi kéde tí a bá lágbára dé àwọn tá a bá dé sọ́dọ̀ wọn àwọn tá a bá láì dé sọ́dọ̀ tiwọn àwọn náà mọ ìlú sí wa so ohun tá à ń gbà ní pé everybody tó bá ti jọmọ Yorùbá tó ló bá ti bọ̀ fún káwọn náà mọ gbèrú ètò yìí kalẹ̀ àyọ̀nà tí àwọn èèyàn wa lọ́wọ́ nítorí pé bàbá mi á ní ebi lè pa ní bákan náà àwọn àwọn kì í dunnú abẹ́ kì í dún ní ìgbà wo ni official launch ilé ìlú wa. afẹ́ ẹ̀bọ́sùn ti wọ́n tà ń sìn àwọn òkú ẹ̀ka launch ẹ̀ by January
January máa launch ẹ̀ káwọn ẹ̀rọ máa wà ń bẹ̀ ní ti gan. Oṣù kìíní ọdún tó ń bọ̀ 2021. Yes, ẹ máa rá àwọn èèyàn lọ sí ilé tó àwọn ọmọ alágbàríkà ni wọ́n máa wá àwọn ọmọ mi gbé láti Tọ́kì àwọn dáadáa àwọn yẹmí àwọn ọmọ táwọn náà ti gbọ́ pé ọ̀rẹ́ káwọn náà mọ tọ́jú àwọn ọmọ ńlẹ̀ àwọn èèyàn ńlẹ̀ Yorùbá káwọn náà mọ dá sí nǹkan àwọn bàbá wa Àjànàkú wọn ò tó bẹ́ẹ̀ kọ́ mọ̀ dá sí wọn ò tó bẹ́ẹ̀ tó rà àti fáwọn náà ẹ̀kọ́ àti àwọn náà wà nínú àwọn náà mọ̀ sí ohun táwọn náà bá dẹ̀ ní àwọn náà láwọn rẹ́dí àti mọ̀ dá sí àjọ mọ̀ sí kò kẹ́ndé wà kó ṣe kó wà ẹ̀ rí pé ọ̀là sí làmì ẹjọ́ filẹ̀ ẹjọ́ làmì. Ẹ ṣe bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho níbẹ̀ ṣe sọ ẹjọ́ lọ sọ́dọ̀ bàbá wa tí wọ́n tún tẹ̀lé ká gbọ́ ohun táwọn náà lè sọ nípa àjọ tí kì í ṣe ti ìjọba èyí tí à ń pè ní Sunday Adéyẹmọ Ìgbòho Foundation tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àgbékalẹ̀ yìí. Bàbá wa ẹ bá wa dárúkọ yìí fún ọmọ Nàìjíríà tó wà lásìkò yìí. Ilé tí ọ̀gá wa dá sílẹ̀ ẹ ti rí i pé ẹgbẹ́ alálùbáríkà ni tí ẹ bá lè tún wò dáadáa gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní outside gan ogun ẹnu wọn dùn pẹ̀lú ẹgbẹ́ yìí kò síbi tí ò sí ṣe àwọn Haúsá náà lẹ́gbẹ́ tí wọ́n Ìgbò lẹ́gbẹ́ tí wọ́n ẹgbẹ́ táwọn ọ̀gá wa dálẹ̀ ní inú tèmi tó dùn sí o mo dẹ̀ ilé àfiṣèjì gan wípé àwọn tó tún jẹ́ bí àwọn bàbá wa náà táwọn náà níbi tó ń wà gan tó bá tún wò wá níṣẹ́ inú wọn máa dùn sí ni pé Ọlọ́run bá tó bá gbọ́n ọ̀gá wa yìí kó bá fíṣà mi rẹ̀ kó bá lé fún arúgbó ọlá kó tó máa lé sí ni torí ẹni tó gbé orú nǹkan báyìí kalẹ̀ kì í ṣe owó kékeré náà ní ìgbà náà lójú bàdẹ̀ ní sọ ìwògbò yẹn náà ló ti gbé káàkiri pé ní èsì yóò ọ̀gá wa ó ti dá ẹgbẹ́ kan lẹ́wọ̀ ẹ̀já máa lọ́jọ́ dá ẹgbẹ́ láti bá gba tààrà fún àdìta lẹ́wọ̀ Ọlọ́run bàálà mi yóò máa bá ilé pé orí wọn ibi táwọn ọgọ́rùn-ún ló kàn án ló sì wọ́n rà nígbà gbogbo nǹkan tó fi ṣe adarí ẹgbẹ́ Ọlọ́run pèsè fún mi wàrà fáwọn ọmọ kánú àlẹ́ gbéga lẹ́nu ibi táwọn ọgọ́rùn-ún ló sì. Orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Alhaji Akeem Dodo tí mo gbé ọmọ sí Akeem. Ẹ já lọ sọ́dọ̀ bàbá wa Àjànàkú náà ká gbọ́ ìkan tí wọ́n lè sọ ká wá padà sọ́dọ̀ bàbá wa Ìgbòho ká fi kó gbogbo bí a ṣe sọ. Kí ni nǹkan tẹ́ ẹ lè sọ nípa ìdásílẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Foundation? Àgbékalẹ̀ yìí báwo ló ṣe rí lọ́kàn yín àti pé gan ìjẹ́ nígbàgbọ́ kíkún nínú wípé yóò so èso rere bá a ṣe bí lọ́jọ́ tòní? Ẹ bá wa dárúkọ yín fáwọn Nàìjíríà lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Alhaji Adémọ́lá Adésínà tí gbogbo ọmọ sí Àjànàkú. Nǹkan tí ṣíwù dálẹ̀ torí pé ẹni tó bá wo wípé kí òun máa sáré àánú ò ní jìnnà fún tọmọ ó ṣe jẹ́ wípé ojú tán fi ń wò tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni èèyàn lè súnmọ́ yàn èèyàn lè má súnmọ́ yàn kó máa wòyàn lọ́kàn but Yorùbá ní ìsúnmọ́ ni àmọ̀ sí ẹni àmọ̀ sí ẹni so èyí tó dẹ̀ tó ń ṣe náà á jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kán máa wò wípé ọ̀tọ̀ ni nǹkan táwọn ń rò nípa ẹni ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n bá ṣe mo rò pé nǹkan tó dáa ni tó dẹ̀ jẹ́ pé láṣẹ Ọlọ́run adé kó máa lọ sí i. Àmín. Orúkọ yín lẹ́kùn sí fún àǹfààní àwọn ará ilé. Ìgbòho òòṣà mo padà dé sọ́dọ̀ yín. Sunday Adéyẹmọ Ìgbòho Foundation òun náà la ṣiṣọ́ lójú ẹ̀ bí bàtà wá kó ọmọ ọjọ́ mẹ́jọ yìí. Ní báyìí a ti bẹ̀rẹ̀ náà nù wọ́n sì ní èyí ò ní tẹsẹ̀ gbogbo tán kó mọ kí gbogbo tútù. Àwọn ètò tó wà nílẹ̀ yìí kí gangan lẹ́ẹ̀fi ṣíde pé donation àkọ́kọ́ ìkan báyìí ni mo ṣàgbékalẹ̀ orí bá ṣe ṣíde tó láwọn yẹn ti kọ́ pẹ̀ báyìí wọ́n sì mọ̀ retí àǹfààní àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ gẹ́gẹ́ bá ṣe ṣiṣọ́ lójú ẹ̀. Ohun tá a kọ́kọ́ fẹ́ ṣe ni pé àkọ́kọ́ fẹ́ há exercise for belief fún àwọn ọmọléèwé. Ìwé tó wà lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ni, a fẹ́ há fún àwọn ọmọléèwé ní 20,000 láti. 20,000 lè ti ṣe sílẹ̀. Bẹ́ẹ̀ni, gẹ́tì Kìsì Ìgbòho àdèmọ́ ti báírò pẹ̀lú pẹ́ńsù fún àwọn ọmọléèwé. Àkọ́fẹ́ ọ̀rọ̀ ni. Lẹ́yìn ìgbà àwọn bíi ìwòsàn ọ̀fẹ́ a máa mú glass àwọn tí ò rí náà àgbàlagbà àwọn tó máa lọ fún glass wọ́n lè mọ fún ìnà ṣùgbọ́n àti fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀ general so gbogbo àwọn tí ó jẹ́ bí àwọn
mo ṣe lè pé àwọn Abarapá. Àwọn àkàndá ẹ̀dá so àwọn máa mú nǹkan fún wọn àwọn bí okó àwọn ìyá àgbàlagbà àwọn bàbá àgbàlagbà láti bí àgbàlagbà làwọn lè ní. àgbà ti dé. Kì í ṣe bí àwọn ọ̀dọ́ tó léegun tó léegun bí tèmi láwọn akẹ́kọ̀ọ́ àti ìdílé ọdún lọ àwọn tá a rí eléyìí sílùú bẹ́ẹ̀ ìyá wa lélẹ̀ bí bàbá wa lélẹ̀ àgbàlagbà. Àwọn ètò wọlé wá ní fún àwọn ìdàgbàsókè àwùjọ wa. Àwọn máa tọrọ bí ẹsẹ̀ mọ̀ pé ọwọ́ òní bàtà náà àwọn yẹn là ń sọ pa. Lára àwọn ètò míì tí mo rí ń bí òun náà ni àtìlẹyìn lẹ́ẹ̀ka àti ètò ẹ̀kọ́ ẹ sì mẹ́nubà wípé pèsè ìwé bíi 20,000 àti báírò ìyẹn dúró bá wọn fún àtìlẹyìn agbègbè ibi tá a wà àwọn àdúgbò sádùúgbò kí làwọn ètò tẹ́lẹ̀ fún wọn tí wọ́n mọ̀ jẹ́ gẹ́gẹ́ bí àǹfààní. Àwọn àdúgbò mi jẹ́ ti pẹ́ èmi ò ní sọ̀rọ̀ síta ẹ̀kẹ́ ìtàbí wọn káàkiri. Wọ́n bí wọ́n ṣe ń jàǹfààní ọ̀nà náà ń jàǹfààní náà mọ́ yí àǹfààní ẹ̀yẹ kẹ́ lọ ìtàbí wọn ládùúgbò mi pé ẹ̀jẹ̀ ọkùnrin tí ń bẹ ládùúgbò yìí ẹ̀fẹ́ lé ń kó ládùúgbò yìí wọ́n lè ń po ẹ mọ́ dánwò. Àgbọ̀ tẹ́lẹ̀ ìdárayá. Èmi tí mo kọ́ ilé mi sí àárín àwùjọ tí mo kọ́ tí mi lọ sí Lẹ́kì tí mi lọ sí Yàrá ní Bódìjà tí mi lọ Alálùbọ́sà mo kàn wọ́n pé ibi tó yẹ mí rèé tájọ mọ́ ríra wa Àjànàkú sáré wọlé gíra ẹ̀sán kankan mi lẹ́nu géètò já wọlé àmọ́ já wọlé síra wa mo sì gbọ́dọ̀ kí ọmọ ti géètì mọ́ kọ́lé sí i. So gbogbo àwọn tí wọ́n bá ń gba àdúgbò tó ń ráǹfààní nǹkan tó yẹ sí ibi tó yẹ kí àwọn olórí wọn mọ kọ́lé sí níbi tá a wà yìí kí esi pé kọ́ mọ lọ kọ́lé sára lóun ta kọ́ mọ lọ kọ́lé sí bí àlùyìn náà mo lọ sí ṣerú ẹ máa fàjà kọ́lé ẹ mọ kó ti gẹ́gẹ́ ọ̀gá bísí ń bò àdúgbò tó yẹ ká jọ mọ gbére gbogbo wa ọdún tó yẹ ká jọ mọ gbére nísìnyí gbàtọ́lọ́ tó gbàgbọ́ ẹ̀ ní èmi yìí sí wọn bá tágbára mi mo sí ọ̀nà mo dọ̀dà àbí mo ń dà lọ títí tí mo lẹ́fù ẹ̀ mo sì kọ́tà àti gbogbo tí àwọn mìíràn bíi sẹ́nitọ̀ wa àwọn ọ̀nàrẹ́bù wa táwọn ẹ̀ bá ń gbé bíbá àwọn ló tún fi ọwọ́ kún nǹkan tí mo sẹ́yìn àbí inú àyè máa dùn ànímọ̀ expect pé bóyá dandan kí ẹnìkan ànímọ̀ dúró ìjọba pé ìjọba lọ́gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ìjọba àlèmọ̀ dúró nínú nǹkan báyìí tó ti èsì kọ́lọ̀ ọba tó láyé tó lọ́run kó jí òwò dúró gbogbo ètò ti wà àwọn kan tí èyí kẹrin bí ìrora níbi níbo ètò ti wà tí gbogbo nǹkan yóò fọ́ gbádùn. Àgbo eré ìdárayá ń kọ́. Lágbo eré ìdárayá àwọn tó jó tíátà mọ́ bá mi ẹ̀jú fún àwọn ọba bá mi ẹni ọba bá mi kẹ́tí bá lágbára títí gbogbo tíátà náà lè súnmọ́ mi àwọn ọba tó bá súnmọ́ mi tó bá níbi kan lè sìn wọ́n dágbára mi bá ká. Àwọn tí eré ìdárayá bíi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti fẹ́ dá klọ́ọ̀bù fúbọ́ọ̀lù tó wà lẹ̀ láti ti ń ṣètò ẹ̀ láti mọ̀ fi dá ara wa lára bàbá ilé-ẹ̀sẹ̀ rè ìgbàkan dáa náà mọ̀ ń gbé nígbà kan náà fẹ́ mọ tírèlì mi ní ká mọ̀ ṣẹ̀ṣẹ̀ mo wá nígbà tá a ti tírèlì àkọ́kọ́ àwa ti ní ìjọ kejì gbogbo ọmọ wájú ẹ̀ gbogbo wa ti jọ kejì mo rí gbogbo ìsàlẹ̀ kù ní gbogbo ara mi ọ̀wá òkè bàbá mi ẹlẹ́sẹ̀ wá tẹ̀lẹ̀ kù yàwó mi kí ló dé ọ̀dà ọ̀dọ̀ òlé ní wọ́n jáde ọtí kí là ń bà nígbà tí ìdílé wa tóbi tó wá jáde àbí wọn lẹ́jẹ̀ ìgbé àdúgbò kí là ń bà ọlọ́mọ ọkọ̀ jẹ́ wá sí bí ó lè bébí ṣe sá bíbí ṣe tírénì kankan wọn rò pé àbàbá ẹlẹ́sẹ̀ ẹ̀ mọ̀ gbé ẹ̀sẹ̀ ìgbàrú àgbólé lọ ìdí rẹ̀ tó báyìí. Àwọn ọmọ orúkọ ọgọ́ ètò wọ́n ti sọ́nà àti sọ yẹn àwọn okó ńlá mẹ́nu bàbá ẹ̀ àti sọ̀rọ̀ àwọn okó àtọmọ orúkọ àwọn tí a wà fún ẹ̀nìyàn ìṣẹ̀lẹ̀ sáǹtà lè mọ dá sí ìtàn. Àwọn olóòwò ọkọ̀ ṣe nínú gbogbo àwọn tá a ti sọ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní òkú ọjà àǹfààní òṣùwọ̀n owó lẹ́fì mú wọn iṣẹ́ kan lọ sí àwọn ilé ìwé kọ̀ọ̀kan. ohun tá a fẹ́ ṣe ni pé a máa lọ bá àwọn ẹ̀dínmá sàkúù yẹn a máa bá wọn mímítì a máa dé fún wọn a lè sọ fún wọn pé báyìí la gbé sí sùkúù wọ́n dẹ̀ tó ìmọ̀ nídìí pé kéjì tẹ̀lé àwọn tó ń ṣètò ẹ̀rọ máa lọ wọ́n dẹ̀ fún wọn bẹ̀ wọ́n bá fún àwọn sùkúù wọ́n máa ti pè fún àmọ̀ pé tó yóò ní bá ti dé orí ọgbọ́dọ̀ dẹ́sẹ̀ wọ́n ti dọ́wọ́ headmaster kí ló ṣe yóò tà ní wọ́n tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrẹ ti kọ́ sí pé not for sale ó yẹ kó àwọn ẹ̀ka tó kọ́ sí pé kì í ṣe fún títà ọ̀fẹ́ ni o tó máa ń dín fún òníra tó máa fún wọn lọ́fẹ̀ẹ́ ni. fún ìjọba náà lọ́wọ́ ẹni pé a máa ń kọrin pé ohunkóhun tí ìwọ bá ní. láti kẹ́kẹ́ tí ọba nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ agbọ́dọ̀ rẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni. Táwọn tó wá wò lórí Facebook tó máa fẹ́ jẹ àǹfààní àti àwọn fóònù nọ́mbà tó wà ń bẹ̀ wọ́n máa pè. Orúkọ àwọn tí wọ́n sì mọ̀ dáwọn lóòótọ́ náà ṣó lè pọ̀ sílẹ̀ ọ̀dà ẹ ṣé bàbá wa lákòótán gbogbo ẹ̀ máa fẹ́ pe Omíyalé Adémọ́lá pẹ̀lú Ẹniọlá Matthew káwọn náà sọ èròǹgbà wọn àti àdúrà wọn lórí àjọ eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Omíyalé Adémọ́lá ẹ wá bá wọn ọ̀dà wá sọ. Àti ìyọ̀dà yìí rẹ̀ ẹ̀yìn náà lẹ́yìn rọ́bà náà lọ́tẹ̀. Adúpẹ́ fọ́lọ́ kò sí nǹkan tá a fẹ́ sọ mọ́ ọ̀gá wa ti sọ ètò tó lè ṣe pẹ̀lú foundation wa
tó a kàn rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ní gbogbo Áfíríkà ìsìnkú ṣe scarf èyí gangan ni bàbá wa fọwọ́ sí. Èyíkéyìí tẹ́ bá tún wá ń rí tí àwọn èèyàn bá tí wọ́n ṣí lórúkọ wọn ẹ ti mọ̀ pé wọn ò lọ́wọ́ sí ẹnikẹ́ni tó bá ní kẹ́ ẹ sẹ́ndì owó sóhun lórí ẹ má sẹ́ndì owó sí yan o ẹjọ́ abẹ̀yìn àmọ́ ń pa ẹ̀ orúkọ yín náà ò ní bàjẹ́ o èyí tó bá ti yẹ ní Sunday Adéyẹmọ Ìgbòho foundation phone number 090 ẹ bá ti fẹ́ ṣèwádìí nǹkan kan ẹ pè nọ́mbà yìí 371643 ó lẹ́lẹ́ máa pè bóyá lórí WhatsApp àbí lórí normal call láti béèrè. Ẹ ṣé gan-an adúpẹ́ o ẹ ṣé gan-an á lẹ̀ fi àsìkò yìí bẹ̀ àwọn bàbá wa náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ oní nǹkan gangan torí pé a fẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tó wà nílé lóko àti lẹ́yìn òde kan rí i pé lóòótọ́ àjọ tí bàbá wa gbé kalẹ̀ kì í ṣeré ìdí nìyẹn tá a fi fẹ́ kọ́ ẹ pé kí bàbá wa fi nǹkan kan lọ́ǹtì ẹ̀ ní alẹ́ yìí. ẹ kò tí wàá lóun nìkan máa wá wọn yàn náà. Mílíọ̀nù kan náírà. Mílíọ̀nù kan náírà. Àti lọ́ǹtì ẹ̀ lẹ́nu àti ọ̀dẹ́rẹ́ ẹ̀ ní. Ó lọ́ bá fẹ́ lọ́ǹtì ẹ̀ lọ́lẹ́ ká bẹ̀rẹ̀ gbogbo yẹn. Àwọn bí máa ń bọ́ ń bẹ̀ táwọn ọmọ Yorùbá tó dáa. Tí wọ́n mú nǹkan fún yín tí gbogbo àkáǹtì yóò kún tẹ́mọ̀ fáwọn. Ṣé ìgbà tá a bá fẹ́ ẹ̀rọ jalè? Ẹ dábẹ̀rẹ̀ fáwọn ọmọ Nàìjíríà tí wọ́n. Ẹ mú kí gbogbo ẹ̀rọ ọmọ Yorùbá nílé kí ló kù lẹ́yìn òdi. Ní gbogbo everywhere ní London Amẹ́ríkà ní Germany káàkiri àgbáyé Canada káàkiri China gbogbo everywhere Libya Kútọ̀nù everywhere. Mo kí ọ̀rẹ́ mi kan Dr. Kilios ó wà Kútọ̀nù ìyẹn ni àwọn èèyàn nìyẹn àwọn èèyàn dáadáa ni tí wọ́n dẹ̀ mọ yìí yẹn Yorùbá làwọn náà Ọlọ́run ti fún parẹ́ so gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá kíbi tẹ́ bá wà ẹ̀kẹ́lẹ́ òkèlè Ọlọ́run nípa yẹn rẹ̀ ọdún tuntun tá a fẹ́ mú ìyọ̀tún ẹ̀ lọ́ máa jẹ́ fún wa owó tuntun ilé tuntun mọ́tò tuntun gbogbo nǹkan tuntun ti bẹnu ọdún 2021 yóò jẹ́ ti gbogbo orúkọ mi Sunday Adéyẹmọ Sunday Igboho èmi gẹ́gẹ́ ní gbogbo original one Ìgbòho ṣá. original ọ̀rẹ́ yìí ní okòlá wọ́n ti yé